ẹ yàgò fún dìgbòlugi o, ẹ yàgò fún dìgbòlugi, bájá bá bu ni jẹ kì í tètè sàn o, ẹ yàgò fún dìgbòlugi. bàbá oníkẹ̀ǹbẹ̀ gbárìyẹ májèlé sí fún olóyè rẹpẹtẹ tájá tẹran nílẹ̀kẹ̀ wù, ìlẹ̀kẹ̀ yóò wá papọ̀ jù. bàbá àtìyá olóyè ẹ pẹ̀lẹ́ ẹ kú ọrùn dídùn. àwọn afilẹ̀kẹ̀ bójú ṣeṣẹ́ ibi à ń bẹ̀rù alájá, ajá ṣe bóun gan là ń bẹ̀rù. gbígbó ajá ẹran ògún ni lọ́jọ́kọ́jọ́, ìwà àdó nímú ní bẹ̀rù àdó. akèrèǹgbè tó jẹ́ bàbá rẹ̀ omi la fi ń pọ́n mu. ó ní iye ọmọ ọlọ́mọ tó ti pa kó o tó délé agbára. àwọn akọjọ́ wèrè kọjọ nìyàn tí wọ́n ń bẹ bá lábẹ́ bíríìjì ṣèbẹ́yìn lẹ̀ rán wọn níṣẹ́. ọmọ ọdún 12 tẹ̀ ń sẹ́só gbígbóná fún owó òjijì tí gé ẹ̀mí kúrú. eléyìí tá a pè lọ́mọ ọ̀dọ̀ ó bá yé ọmọ ọlọ́mọ jẹ́ tán kẹ́ni tó lọ́mọ ó tó fura. èyí tó bá sùn nínú ọmọ iléèwé àti ọmọ ẹ̀kọ́ṣẹ́ wọn ò tún gbérí mọ́. níṣẹ́ ló ń dùn mí bí ẹni pé mo fàtàrí sògiri. àgàgà eléyìí tó bá sì jọ́kùnrin iṣẹ́ la ní kó o bá wọn wá. ó ti mú wọn wẹgbẹ́ awo pẹ̀lú ìmùlẹ̀, ó ti kọ́ wọn gẹ́gẹ́ bí oníṣẹ́ ikú. màmá ta ló mú sínú ta ló fẹ́ pa? kí ló kúkú ṣe tó fi lé mọ́ ọ? ẹni tó o bá ṣẹ́jú mọ́ ti kẹ́ran, ẹni tó o wò láì ṣẹ́jú ti kàgbákò. kí ló wáá dé gan-an? ẹ̀gún ọ̀gàn pẹ̀lú wèrèpè. tó o bá pa gbogbo ayé tán ṣé o lè dálé ayé gbé ni? kúkú ṣe gbẹ́kúdè márùn kó o dá wáyé mọ́ lọ, kó o má bàa kú mọ́, kó o jẹrà mọ́nú ayé. bọ́bá yá ikú apá ọ́ á tó pagbára, mo lè gòkè mo lè sọ ọjọ́ ń bọ̀ tó ò ní lè gbápá tí wàá dẹni àná nínú ìwé ìtàn. ó ní kí wọ́n lọ gbọ́mọ ọlọ́mọ wá kẹ́ ẹ lè fi tọ́jú èyí tẹ́ ẹ bí. ọmọ wọn ń bẹ níbẹ̀ kò jẹ́ mímú rárá. àwòdì tí ń gbọ́ máa gbé bọ̀ kò jẹ́ gbé tàṣẹ ẹgbẹ́ rárá. bó bá jí ọmọ ewúrẹ́ tàbí àgùntàn òun ló gbé fẹ́tùtù rẹ. ẹlẹ́dàá òkúkú bínú rárá. olúwa ti fi adarí hurun so lórí abirun lára. tí ẹ̀gbọ́n náà ètùtù rẹ tí ò gbàgbò bẹ́ẹ̀ ni kò gbàgì sóró tó jẹ́ adarí hurun ni wọ́n ń nawọ́ gan. èpè kọ́ ìran rẹ pẹ̀lú bọ̀ wá dohun àmúṣowó. ẹ̀jẹ̀ wọn kò ní gbẹ̀yìn fẹ́tùtù. àyàfi tó o bá túbá ló lè lọ láláìmọ́ jìyà. òjò ẹ̀sìn ti sú, ó ń bọ̀ wá rọ̀. torí pé ó fẹ́ jẹ ìmáàmù, ó fẹ́ pa gbogbo jàmáà tán. òpònú lè máàmù tí ò ké Kùránì dénú torí àti jẹ ló ṣe lọ kọ́ kéwu awúrúju. báyé jẹ́ àáfàá àti sọ àáfàá rere lẹ́nu níṣẹ́ lọ kọ́kọ́ máa gbó bí ajá kó o tó máa bugi jẹ. ó ti ṣẹlẹ̀ sáàfàá kan lórílẹ̀‐èdè yìí rí. kì í ṣe rọ́ rárá. àlá tó bá dáni lójú làárọ̀, irọ́ pípa kì í jẹ́ àníyì. olóye lọ̀rọ̀ mi ń yé bí ìlú àgídìgbò. bàbá ìgbàgbọ́ ẹ kú iṣẹ́ olúwa. alàgbà ìjọ tó rántí ó ń dè tí ọ̀ràn tí ìwé mímọ́. èwo tún ni kólùṣọ́ àgùntàn máa wẹ̀ sínú ṣọ́ọ̀ṣì lọ́gànjọ́ òru. màálùú dúdú rírì mọ́lẹ̀ nínú ìjọ ẹgbàmí. ogun dé níbo ló ti jẹyọ nínú iṣẹ́ olúwa. bàbá wòlíì ṣe nítorí owó igbá owó ọrẹ ni. bó o bá tọwọ́ bọ̀ mí lọ́nà ọ̀fun màá tú ọ fún fáráyé. ẹni tó bá jọ́sìn pẹ̀lú yín ó ti ṣàgbákò. ojú la rí ohun tí ń bẹ nínú ajínrere kò ṣeé rí rárá. ẹgbọ́n náà kí lo lórí bobo ń wá nínú iṣẹ́ olúwa. ẹni gbọ́wọ́lé ọ lórí pé o ti dàlúfà kò sẹ́bi fún un rárá. ṣèbí jésù ya júdásì sí mímọ́ kọ́ máa náwó tó yapa. ìkookò ni o kì í ṣe wòlíì. àgbà rere kò jẹ́ wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. gbogbo àgbà àyà òsì oníṣẹ́ ẹbí pátápátá gbogbo yín lẹ́lẹ́jọ́ tẹ́ fẹ́ jẹ́ níwájú bàbá mímọ́. bẹ́ẹ̀ bá kúre lójú aráyé ẹ̀ ní sùnre. àwọn èèyàn mímọ́ bẹ wọn kàn tó nǹkan ni tí wọ́n ń ṣèfẹ́ bíbélì tí wọ́n kọ̀yìn sálù Kùránì. tó èyí tó mi náà wọ́n mọ̀ fìyí ṣe lọ 94.7 FM ẹ̀rí bẹ́ rédíò láti ń dá lùkèlùkè lórí ètò lójú orí. agogo 4 di agogo 5 ìrọ̀lẹ́ ọjọ́ sátidé. bàbá wa kí wá léṣẹ́ yìí. àmì òróró yín kò ní di àmì epo pupa. ìwà rere kò ní sọnù mọ́ yín lọ́wọ́. polówó ọjà rẹ sórí ètò yìí kájọ máa fi gbádùn sáyọ̀ ọjà rẹ. Captain Báyọ̀ ọmọ Oyèbámijí òun lèmi jẹ́ àríwájòyè balógun akéwì tilẹ̀ Yorùbá. ilé ẹ̀wù ti yá adínimọ́dò gbákẹ́tì omi lórí wọn. ọmọ sọ́gbàlà bá bá rínú tí. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV wò ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching.